ẹ kú dédé àsìkò gbogbo tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà bá báwọ́ olùfẹ́wọ́ wọn àṣeyín lọ́ba gbẹ̀ngà fún àánú àti ojúrere ńlá láti àrígbà àtúntì rí ọjọ́bọ̀ mìíràn nínú oṣù orí ọ̀fẹ́ oṣù karùn-ún. Gbogbo yín àti ọlá ní forúkọ yín o fún àánú yọ ìgbéga ìtẹ̀síwájú ìṣerere tí ó bọ̀ wá fún wa. Ẹ ṣé Ọlọ́run wa, a fi ògo fún orúkọ yín o. Ọ̀rọ̀ tí a gbéyàwó lẹ́nu yóò ṣe ayé ọkàn wa ara ní rere, tó bá gbé tí ọ̀tún wọlé kò ní gba tòsí jáde. A ó jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà torí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ́wọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ ẹni ọjọ́bọ̀ ọjọ́ karùndógún oṣù karùn-ún. Àkòrí tí a gbéyàwó lẹ́nu sọ wípé ìbẹ̀wò àtòkè wá, ìbẹ̀wò látòkè apá kẹta, ìbẹ̀wò látòkè apá kẹta. Àmọ́ àkọ́sórí wa nínú ìwé Króníkà kejì orí 20 ẹsẹ̀ 20. Ìwé Króníkà kejì orí 20 ẹsẹ̀ 20. Ní òwúrọ̀ kùtùkùtù wọ́n jáde lọ sí aginjù Tẹ́kùà. Gẹ́gẹ́ bí wọ́n ti jáde lọ, Jèhóṣáfátì dìde, ó sì wí pé, ẹ gbọ́ mi o, Júdà àti ènìyàn Jerúsálẹ́mù, ẹ ní ìgbàgbọ́ nínú Olúwa o, nínú Olúwa Ọlọ́run yín, ẹ̀yin yóò sì borí. Ẹ ní ìgbàgbọ́ nínú àwọn wòlíì rẹ̀, ẹ̀yin yóò sì ṣe rere. Nígbà tí a mú bíbélì kíkà wa náà nínú ìwé Króníkù kejì orí 20 ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 30, ṣùgbọ́n nítorí àkókò wa kí àwọn oníYòrùbá kí wọ́n máa bá wa kà á lọ. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè tí ó ní fún wa lénìí bí mo ṣe ń parí ìjíròrò mi lórí àbẹ̀wò látòkè wá lónìí yìí. Ẹ jẹ́ kí a mẹ́nubà pé àlejò látòkè wá mìíràn tí a lè gbà ní olùṣọ́ àgùntàn. Nínú ìwé Sámúẹ́lì kìíní orí ìkíní ẹsẹ̀ 9 dé ẹsẹ̀ 20, Hánà wá sí Sílò tó ń gbàdúrà pẹ̀lú ìtara. Ọlọ́run sì rán wòlíì rẹ̀ sí. Wòlíì náà kàn kéde ọ̀rọ̀ sínú ayé rẹ̀ ni o, inú rẹ̀ sì sí. Nínú ìwé Sámúẹ́lì kìíní orí 14 ẹsẹ̀ 11 dé 13, Ọlọ́run rán wòlíì mìíràn láti ṣàbẹ̀wò sọ́dọ̀ Dáfídì tí ó sì fi òróró yàn án gẹ́gẹ́ bí ọba. Bákan náà nínú ìwé àwọn ọba kìíní orí 19 ẹsẹ̀ 15 títí dé ẹsẹ̀ 21, nígbà tí àkókò dé fún Èlíṣà láti bẹ̀rẹ̀ sí ní mú ète rẹ̀ ṣẹ, Ọlọ́run rán wòlíì Èlíjà láti ju aṣọ lé e. Nígbàkúgbà tí Ọlọ́run bá rán ọ̀kan nínú àwọn ìránṣẹ́ rẹ̀ sí ọ, gba ohun tí Ọlọ́run rán wọn láti sọ fún ọ gbọ́. Nígbà tí Èlíṣà tí ó sọ ọ̀rọ̀ Ọlọ́run nígbà ìyàn líle ní Samaria pé oúnjẹ yóò di ọ̀pọ̀ yanturu lójúmọ́, ọ̀kan nínú àwọn ọ̀gá aláṣẹ ó ṣe iyèméjì o, kò sì gbàgbọ́. Kò lè gbàgbọ́ pé ìyàn tó burú débi pé àwọn ọmọbìnrin jẹ ọmọ wọn. Ó ní láti wá sí ìdúró lọ́jọ́ kan ṣoṣo. Àmọ́ ṣá, kì í ṣe ọ̀rọ̀ ti Èlíṣà ni ó sọ ọ̀rọ̀ Ọlọ́run, ó sì ṣẹ. Ìwé àwọn ọba kejì orí 7 ẹsẹ̀ 1 títí dé 16. Nígbà tí Ọlọ́run bá rán ọ̀rọ̀ rẹ̀ sí ọ nípasẹ̀ àwọn ìránṣẹ́ rẹ̀, ohunkóhun lè ṣẹlẹ̀. Àìgbàgbọ́ ọ̀gá tí a ṣàpèjúwe ní òkè yìí ni kò jẹ́ kó kópa nínú iṣẹ́ ìyanu tó ṣẹlẹ̀ lójúmọ́ náà. Ó rí iṣẹ́ ìyanu náà o, ṣùgbọ́n kò ní ipa kankan nínú rẹ̀ nítorí ó sọ̀rọ̀ òdì sí ọ̀rọ̀ Ọlọ́run. Nínú ìwé àwọn ọba kejì orí 7 ẹsẹ̀ 17, mo gbàdúrà pé wàá gba gbogbo ọ̀rọ̀ Ọlọ́run tí ó rán sí ọ nípasẹ̀ àwọn ìránṣẹ́ rẹ̀ gbọ́ pẹ̀lú ìgbàgbọ́ ní orúkọ Jésù. Níbi kíkà tòní, àrí bí orílẹ̀-èdè mẹ́ta ṣe darapọ̀ mọ́ ara wọn láti dojúkọ Jèhóṣáfátì àti àwọn ènìyàn Júdà. Ó jẹ́ àkókò tó burú jáì, ṣùgbọ́n dípò kí Jèhóṣáfátì bẹ̀rù, ó kéde àwẹ̀, ó sì rọ gbogbo àwọn ènìyàn láti darapọ̀ mọ́. Bí wọ́n ṣe ń gbàdúrà tí wọ́n sì wá ojú Ọlọ́run, ọ̀rọ̀ rẹ̀ wá nípasẹ̀ Jeásẹ́lì, ọ̀kan lára àwọn ọmọ Léfì. Ọlọ́run sọ fún wọn pé kí wọ́n má ṣe bẹ̀rù o, nítorí pé wọn kò ní láti ja ìjà kankan rárá o. Ó sọ fún wọn pé kí wọ́n dúró jẹ́ kí wọ́n sì rí ìgbàlà rẹ̀. Ìwé Króníkà kejì orí 20 ẹsẹ̀ 14 títí dé ẹsẹ̀ 17. Ní ìwòye ènìyàn, kò mọ́gbọ́n wá o, kò mọ́gbọ́n dání láti dúró jẹ́ nígbà tí àwọn ọ̀tá ń bọ̀ láti ìhà gbogbo. Àmọ́ ṣá, Jèhóṣáfátì àti àwọn ènìyàn wọ́n gba Ọlọ́run gbọ́ o, àti àwọn wòlíì tí ó sọ̀rọ̀ láti ipasẹ̀ wọn. Olùfẹ́, ọ̀rọ̀ Ọlọ́run máa ń tako ọgbọ́n ènìyàn o, tàbí ohun tí a lè ṣàlàyé ní ìgbà mìíràn.
ọ̀rọ̀ Ọlọ́run máa ń tako ohun tí ènìyàn lè ṣe àlàyé ní ìgbà mìíràn, àmọ́ ṣá Ọlọ́run yóò máa jẹ́ Ọlọ́run ni. Bí ìránṣẹ́ Ọlọ́run tòótọ́ kan bá fún ọ ní ìyìn kan láti ọ̀dọ̀ Ọlọ́run wá, gbàgbọ́ o, kí o má sì ṣe iyèméjì, kí o ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́. Gba àwọn wòlíì Ọlọ́run gbọ́, ó sì dájú pé yóò dára fún ọ. A ó sì fi ìdí rẹ̀ múlẹ̀ nínú ìwé Kíróníkù kejì orí 20 ẹsẹ̀ 20. Kókó ọ̀rọ̀: tí o bá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run gbọ́ láti ipasẹ̀ àwọn ìránṣẹ́ rẹ̀, yóò dára fún ọ tí o bá gbà á gbọ́. A ó sì fi ìdí rẹ̀ múlẹ̀. Ẹ̀já sọ pé bàbá mi, Ọlọ́run aláàánú, gbogbo àwọn ọ̀rọ̀ tó ti rán sí mi, àwọn ìlérí ọjọ́ tó ti pẹ́, mo gbà á gbọ́. Olúwa jọ̀wọ́ jẹ́ kó wá sí ìmúṣẹ. Ràn mí lọ́wọ́, fi àánú rẹ gbà mí, kí ojú rere kí ó fọ̀ nínú ayé mi, kí àwọn ọ̀rọ̀ rẹ tí o ti sọ sínú ayé mi kí ó wá sí ìmúṣẹ, kí n sì jèrè àwọn wòlíì. Ògo ni fún orúkọ rẹ bàbá. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀, kí àwọn èèyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá o. Náání 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 o, ó dàbọ̀.